Raji. No, fuck up. Kì í ṣe bó ṣe ń debunk nǹkan nìyẹn. Ṣé bóbìnrin ni yín? Tẹ́ bá mọ̀ pé fẹ́ debunk nǹkan tẹ́ ti dúró for 3 days, tẹ́ ti dúró for 4 days, a week. Okay, we were expecting something better. All right, you could have done better. Nǹkan tẹ́ debunk yẹn nígbà tó mọ primary 2 bá kọ story book ni. Ẹ máa ṣe personal pronoun, ẹ ṣe máa fi kọ small letter, ẹ ṣe máa fi kọ lower case. Báwo lẹ ṣe ń ṣe ta ló kọ kìíní yẹn ṣe ilẹ̀ kọ́ ni. Ẹ wá ní Austin Emmanuel kò mọ story kọ. Ihun tẹ́yin gan kọ fún wa pé tẹ́ fẹ́ ká kà yẹn gan kó dún. Tó bá yẹ pé yẹn gan lẹ fẹ́ sọ di story ni ṣé ó lè dùn tẹ́yin gan fúnra yín bá ń wò tó túmọ̀ sí pé no one is perfect, alright? Nàìjíríà ti kọjá pé ẹ̀kọ́ story kan ó dùn ó go viral. Ṣé ẹ̀yin náà rí TikTok ni pé ẹni tó bá ṣòṣì ń gbà mí ni mo go viral TikTok. Èèyàn lè wà kí sàkókò fi mọ ọjọ́ sórí nǹkan lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ máa. Ẹ̀yin èèyàn wa AISHAT RAJI ti wà wàhálà ó ti wọ wàhálà báyìí bí arábìnrin bí ó ṣe jáde wá dráàgì rẹ̀ o wípé ó ní Austin Emmanuel mọ sórí kan ó ní ọ̀rọ̀ tí òun gan sọ ní orí íńtánẹ́ẹ̀tì wípé òun gan ò sọ sórí ọ̀hún dáadáa wàhálà ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbádùn èyí tó kù. Thousands of likes èèyàn kan máa wà níbi kíní tó yẹ pé full of accessories tó yẹ pé kò ní go viral so ẹ kúrò ń bẹ pé kò mọ sórí kan storyline kan tó ń kọ yẹn làwa kan ṣe mọ́ọ́dẹ̀ ní ṣé you understand no one is perfect ẹ̀yin náà ti kọ ti yín sìn primary 2 story tẹ́ ẹ kọ ṣé yẹn lèèyàn fẹ́ fi fìdí pọ̀ tẹ̀ sílẹ̀ téèyàn wá fẹ́ wá ganu sọ́dọ̀ yín bíbá no you could have done better. Èmi expect pé nínú kẹ́ máa sọ̀rọ̀ tẹ́ bá ti mọ̀ pé oríṣiríṣi àwọn èèyàn lè máa túdi wọn síta because bí ọ̀rọ̀ lọ́kọláya ṣe máa rí nìyẹn boyfriend and girlfriend tẹ́ bá ní kó máa sọ àṣírí àwọn tó máa tabà ó máa pọ̀ gan àwọn tó ti fẹ́ mákẹ́tà rí tẹ́lẹ̀ tí máa bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn á tún sún sọ́dọ̀ wọn it is understandable, alright? Next time whenever you want to debunk anything ẹ jẹ́ kó wà short kó wà concise ẹ jẹ́ kó wà precise ẹ jẹ́ kó wà understandable ẹ jẹ́ kó wà comprehensive enough ẹ jẹ́ kó wà relatable tó jẹ́ pé a lè relate. Ẹ kàn gbé wa lọ síbi gbéra nígbà tó mọ primary 2 bá ń sọ story yín ò dùn ẹ wá ní Austin Emmanuel mọ story kan cost ní millions ẹ̀yin náà ò lè kọ story but it's alright as your gender, alright? I can actually I feel so empathetic, alright? It is going to be fine, you will be fine. Ṣẹ́rọ̀ kọ boyfriend àti girlfriend ọ̀rọ̀ boyfriend ẹ máa settle ẹ̀ ó kàn ṣọmọ olókùn bẹ́ẹ̀ ni kò lòkú pẹ̀lú òkú ẹ̀ Mr. Austin Emmanuel ẹ rí gbogbo tó ń ṣẹlẹ̀ sí yín bí gbà tó pé àwọn àṣìṣe tẹ́yìn náà ti ṣe kọjá tó náà wá fẹ́ mú yín so it's just a phase. You will get over it. It is your time. You will shine brightly. Mr. AISHAT RAJI, ẹ̀yin náà ìràwọ̀ yín náà ò ní kú. Gbogbo yín lè máa wà alright. But next time, tẹ́ bá fẹ́ debunk nǹkan, ẹ má máa kọ bẹ́ẹ̀ yẹn, hi small letter, hi kẹ́ máa kọ gbogbo mi rí kọ má mi ò rí kíní kan kó dùn. Tó bá jẹ́ story gan ni ẹ̀yin gan ò lè tà pẹ̀lú tẹ́ ẹ̀kọ́ yẹn. Kì í ṣe Austin Emmanuel nìkan ló ń kọ same line. So Nigeria, ó lè jẹ́ pé ó lè má jẹ́ ẹni tó kọ story torí ẹ̀ pípé la fẹ́ bá nájà ń gbà mí. Only the personality lẹ́nìyẹn la fi patronize ẹnìyẹn so you will not be in the best position to tell us that ó wà diabolic ó ń tó oògùn ó ṣe kíní kan ọ̀rọ̀ ọ̀lẹ́lẹ̀ ń sọ lẹ́nu yẹn ọ̀rọ̀ yẹn ò tà you can do better ṣé yẹn understand as your gender we advise you could have done better than what you had actually written there kan type there èmi gan ò lè relate àná tí ó bá ṣe pé mo mọ mi tútù